like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Success Olúgbémisọ́lá ọmọ àwẹ̀. Ó rẹwà lóbìnrin ó tún níwà ire. Àpáta dé oyè jẹjọ máa kó lóríire ọmọ rẹ tó níwà rẹ tó níláárí oníláárí onítẹríba akọ́nbẹ́fọ́ rẹ ẹlẹ́rìn ẹ̀jẹ̀ onínúure oníwà tútù bí àdàbà. Ẹ̀rín owó ní máríkì ń pariwo. Success Olúgbémisọ́lá ọmọ àwẹ̀ ọ̀run Ìgbìmọ̀ Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ó sọdún èyí wá ṣe mí ìsí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba lágbára lọ́wọ́ bàbá òkè. Ìwà máa lọre wàá máa bọ̀ọ́re òní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láyé bí òní rárìn fẹsẹ̀ sí òní rárìn rà. Iríṣẹ́ rẹ òní dáwọ́ dúró wàá máa rí tajé ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọmọ aráyè òní fòkú rẹ ránṣẹ́ sílé lágbára lọ́wọ́ ọba àmì Èdùmàrè. Bóyin bá ṣe tágbẹ́rẹ́ ó dinú kókó kí bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tágbẹ́rẹ́ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.